is the problem ni wípé ìdálù ní ìṣèlú bí àwọn Yorùbá ti mọ̀ gbogbo ìlú kọ̀ọ̀kan ló sì ní bí wọ́n ti yan oyè nínú ìlú wọn ìṣe ìmáàmù o ìṣe làdáni o ìṣe tafsiri o ìṣe mufasiwo gbogbo ohun tó wù kó jẹ́ Ògbómọ̀ṣọ́ náà ní tiẹ̀ ilé báyìí ní ń jẹ ìmáàmù ilé tó bá ti kàn ní ó sì pòdúsì ọmọ oyè tí yóò lọ sáàfin ìpè eléyìí la yàn tí yóò sojú ilé wa ókè ìmáàmù wa tọ́lá yóò dá púpọ̀ kẹ́ẹ̀jẹ́ káwọn ayé mọ̀ ìpè ọ̀rọ̀ súnnà kọ́ ni wọ́n ń jà sí torí pé ọ̀pọ̀lọpọ̀ tí mo rí ní Facebook ni pé nítorí pé ó tako bídíà ìyẹn kọ́ bídíà ó ṣe bẹ̀rẹ̀ bídíà kẹ́ni bídíà ó ṣe bẹ̀rẹ̀ súnnà ó sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé in ti ń fàjà lórí imamship Ògbómọ̀ṣọ́ ni wípé àwọn ayílárálẹ̀ ìsọmọ ilé àwọn ìwọ ìmáàmù sì ní rárá ọmọ ilé wọn mo jẹ́ fábí wa nígbà mo tẹ́fẹ̀kọ́ àlẹ́ as simple as that. As simple as that. Kò ju bẹ́ẹ̀ yẹn lẹ lọ. Èéṣe tí ìmáàmù tí àwọn ilé ìlànà mú wá àwọn kékeré secondary source ni ẹ. But ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé primary source ìjà yìí torí báwọn yẹn ti sẹ́lọ̀ wọn o. Ìyẹn ló fa jíjáde tèmi. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé genesis ọ̀rọ̀ yìí ni wípé ẹ̀ ń jà sí pé ọmọ ilé wọn mo jẹ́ o àwọn sì náà ìsọmọ ilé àwọn. Ó ti parí, there is nothing add to it, no plus no minus. Mia fi mia ti ń fa problem yẹn. Now tó bá ṣe pé ti ń fa problem nìyẹn kò sí ibi tí problem bẹ́ẹ̀ ti wáyé. Tó bá wáyé bẹ́ẹ̀ tán solution ló kù. Bàbá wa Al-Marhum His Royal Majesty Bàbá Muhammad Jimá Oyèwùmí Ajagungbadé the third sọ̀hún tàná Ọlọ́run dá kí á mọ̀dá fún bàbá náà Ọlọ́run kó bá wa kẹ́ wọn. Tí bàbá yẹn bá gbégbésẹ̀ tí wọ́n gbé yẹn nígbà fi sabilillah tọ́rọ̀ sí ń lọ bí ń ti ń lọ nìna bí kálukú wá ti ń rí nìna kó sílẹ̀ ìfi níbẹ̀. Ọba èyí tó dé nísìn Ọba His Royal Majesty Ọba Gandhi Orumagege the third Ọlọ́run jẹ́ mi àlàáfíà ọba náà gùn. Mo ń sọ fún gbogbo ẹ̀yin Christian tẹ́ bá ní ọgbọ́n láti máa gbọ́rọ̀ yìí Islam ò sọ pé ká rí ọba Christian fín gbangba ni mo ti wí. Níbi tí Islam bá ti fara mọ́ rebellion gbogbo mùsùlùmí àáfàá tí máa ṣe wá sí mo challenge ẹ̀ kó mú háyà Quran nìkan wá àbí nasu hadith sọ̀rí hàn tá níbi tí fara mọ́ pé ká ṣe rebellion. Àwọn tí máa ń ṣe mistake ẹ try láti correct wọn o. Ọlọ́run ọba rí nílẹ̀ wípé ẹ̀yin nìkan kọ́ lọ mọ ilé láòyè mùsùlùmí bẹ́ẹ̀bẹ̀ tó jáde èéṣe tí ò já sọ mùsùlùmí tó já sọ tí al-mulku lillah yutihi man yasha Ọlọ́run ló lọ́lá ìsì fífẹ́ ni tó bá wù. So being you as a Christian or not Christian ń kọ́ ní issues kí ni ipa sọ̀hún nínú ìlú ìlàyé tí mùsùlùmí ò sì lọ́pṣẹ̀n àfi ká tẹ̀lé yín nípò yí ìgbà tẹ́ ẹ̀ bá ti pa wá láti aburú pé ká má kírun ká má gbààwẹ̀ tó bá ṣe pé lórí ìlú Ògbómọ̀ṣọ́ ni kò sí láì fi ń bẹ̀ kẹ́ dọ́ba. Ok, Ànábì Muhammad ṣé gbogbo àwọn ọba tá Ànábì kọ lẹ́tà sí ìbá àwọn mùsùlùmí ẹgbẹ́ wa wí nìsín ṣé gbogbo àwọn ọba tá Ànábì kọ lẹ́tà sí lẹ́gbàá Islam ọba Misra nígbà yẹn tá Ànábì ránṣẹ́ lọ sí kò gba Islam náà ó fo obìnrin méjì ránṣẹ́ sí Ànábì kódà Ànábì bá dáná Maryam al-Qibtiyya nínú àwọn obìnrin méjì ni òun ló bí Ibrahim fún Ànábì Muhammad èyí ṣe tá Ànábì ò kọ́kọ́ mọ́ bàjá. So fún délé yìí àwọn mùsùlùmí ẹ má jẹ́ ṣe mistake o ẹ má jẹ́ káwọn ọmọ ya Christian rí i pé ẹ ti fẹ́ sọ̀rọ̀ yìí dọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn sì kọ́ ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ primary source yẹn ìní ẹja padà sí. Bá torí pé lónìí bàbá wa His Royal Majesty Gandhi wọn kì í ṣe mùsùlùmí ká mọ rí wọn fín ká mọ gbàgbé pé mùsùlùmí náà ń bọ̀ wá jẹ lọ́la táwọn kírísítẹ́nì náà dìde pé ṣe báwọn tí á pàṣẹ wọn ò tẹ̀lé. Nílẹ̀ Yorùbá gbogbo ọba tí ń bá ń sin bẹ́ẹ̀ òun ní mọ ní access sí mọ́sálásí
ọba tí máa mẹ́mẹ́ ní mọ́ra sẹ́ẹ̀sì mọ́sálásí bàbá òye wù mí tàná ọlọ́run jáde kí á máa dà fún wọn mo witness yẹn ni kì í ṣe kán sọ fún mi torí ọdún kan ò ní dé ọdún léyà kí bàbá tí wájá sọ nílẹ̀ haúsá mi à ń bọ̀ mú ọ̀sọ́ ni tí n bá sì dé yídì ìwà náà ní máa lọ mo sì máa make sure pé mo wà níwájú ọdún kan àwa lọ sí yídì bá ti débẹ̀ bàbá wa al-marhum mufassiru tàná ọlọ́run jáde kí á máa dà fún wọn bàbá wa Muhammad al-Bashir àwọn ni wọ́n ṣe wá sí lọ sọ̀hún kò tí ì dé bàbá wa ìmáàmù tàná Alamal Yaqin àwọn náà tí ì dé wọ́n ń bẹ lójú ọ̀nà sí ẹ̀mọ̀ ọmọ haúsá àwọn alájẹ haúsá kálukú òkọjọ ti lọ àwọn èèyàn máa ń sọ wípé sáfú látẹ̀yìn Mufassiru wa wípé sáfú níbo tí ìmáàmù ò tí ì dé àti kábíyèsí sọ̀hún bẹ́ẹ̀ bá ṣáájú bí yóò yíwọ́ fún un aláti jó few minutes to that time ìmáàmù ṣáájú kábíyèsí dé sẹ́yìn tẹ̀lé wọn sàárín tí wọ́n máa lò mo wà ń bẹ̀ I'm a living witness ń sọ̀rọ̀ yìí ní ìtorí ipá àtọ̀rọ̀ yẹn bá kàn ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo ibi tá lọ bá ti lọ àbọ̀mọ́ ọ̀bọ̀fà ènìyàn méjì kìí sì pàdánù rọ tí ẹni tí ń purọ́ ò bá tí ẹni tẹ́ ń parọ́ fún ò bá wọn kan parọ́ fún ó dá mi lójú pé ẹni tí ń purọ́ mọ̀ pé wọ́n ló ń pa tọ́lọ́run bá sì mú alábòsí wàláhì kì í bọ́ bí wọ́n ti dé bẹ́ẹ̀ ni bàbá sọ̀kalẹ̀ bàbá wa ìmáàmù tàná Alamal Yaqin wọ́n sọ̀kalẹ̀ ní mọ́tò wọ́n lọ bí tí mọ́tò sọ̀ ń wà mo wà ń bẹ̀ I was there a living witness wọ́n dé bẹ́ẹ̀ wọ́n sí mọ́tò sọ̀ ń báyìí sọ̀ ń kọ́kọ́ gbẹ́sẹ̀ kan ẹ̀mú bàbá sọ̀ ń tàná ẹ̀yẹ bá ń jẹ ọba lálùkẹ́ àmọ́ ó kọ́ gbé ẹsẹ̀ kan wọ́n wá ń dá wákà fún bàbá sọ̀mù ibi tí ìgbàgbé ọ̀rọ̀ yẹn dé wákà táwọn bàbá Mufassiru ń dájọ́ náà ni pé ọlọ́run gbọ́ bá ga pẹ̀lú àwọn tó ga mọ́rọ̀ bá nílẹ̀ pẹ̀lú àwọn tó rẹ̀lẹ̀ wàrà fàánà wùmọ́kànà àlẹ́yà. kábíyèsí wọn fi bùkẹ́ rẹ̀ báyìí bẹ́ẹ̀ ẹ mọ iye ọba wọn wá sọ̀kalẹ̀ kábíyèsí wá jòkó wọn gbàgà kan fún wọn wọn jòkó wọn tẹ àmbrẹ́là lé wọn lérí báyìí mo wà ń bẹ̀ ọlọ́run jẹ kára wọn tó wà ń bí ọ̀rẹ́ tí wọ́n jẹ́ gbèsè lẹ́yìn ìtẹ́jòkó tán ní bàbá wa Alamal Yaqin ní sẹ́ wà lọ kúnlẹ̀ síwájú Ṣọ̀ún pé bàbá kábíyèsí àsìkò òun tó Ṣọ̀ún wá ní bisimilà wọ́n sẹ̀ wà lọ ṣáájú conduct tí wọ́n nísàlẹ̀ nìyẹn respect tí wọ́n mọ́ fún ọba nìyẹn nísàlẹ̀ àwa nítorí pé ọba yìí jẹ́ Christian àwa ń láti play role wa gẹ́gẹ́ bí mùsùlùmí àti pé nínú Ògbómọ̀ṣọ́ kò sáàgbó olé kan I repeat myself kò sáàgbó olé kan tó ní mùsùlùmí tí ò ní Christian kí wọ́n máa bá ara jà sí ìwọ níjà ọ̀rọ̀ yìí ti wá ní fashion débi pé ọ̀rọ̀ ti fẹ́ mọ́ ilé ẹ̀gbọ́n àtàbúrò ẹnìkan fásitì mọ́mù ẹnìkan fásitì ìlú ẹnìkan fásitì ọba àwọn ọkọ àtìyàwó àwọn ọ̀rẹ́ àtọ̀rẹ́ káàrí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àgbáyé ni wattaqu fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa wa'lamu anna Allaha shadidul iqab wá sí mi ń lọ sọ́dọ̀ gbogbo wa ọmọ Ògbómọ̀ṣọ́ ará Ògbómọ̀ṣọ́ ìmáàmù làdáni àwa afọbajẹ́ àwa tá a jẹ́ àwa tá ń fi ìmáàmù jẹ́ àwa ìmọ̀ wattaqu fitna ẹjẹ́ bẹ̀rù fìtínà kan bá ṣe ráwọn tí wọ́n láti ta wọ́n wá láti Ìwó wọ́n wá láti Ọ̀yọ́ wọ́n wá láti Ìbàdàn wọ́n wá láti ibi kìíní kan gbogbo ibi tó wù kan ti wá gbogbo àwọn ẹlẹ́hùn ẹyẹ ni wọ́n lórí igi tí igi bá dá ẹyẹ máa fò that is just the truth níjọ́ tí ìdí bá sì bàjẹ́ tó nídìí ni ó dà ọlọ́ni àtẹ́kù fitna ìmáàmù bẹ̀rù fìtínà kan tó ṣe pé nígbà tó bá dé àwọn tó fọwọ́ fà á nìkan kọ́ ní òmò bá òmò òmẹsẹ̀ náà yóò bá wọn. ok now kí ló dé tí ìlú àwa nìkan ni l'Ógbómọ̀ṣọ́ yìí ṣé wọ́n ṣe ń jẹ ìmáàmù ni ṣé wọ́n jẹ ìmáàmù rí ni èsì tó wá rí báyìí tó le lọ báyìí tó báyìí kí ló dé àṣà ìmọ̀ yìí pé foundation ọ̀rọ̀ yìí ìrọ̀ ń bẹ ń bẹ ẹ̀yin tẹ̀ ń kúrò yẹn máa yín o àwa tá à ń parọ́ fún lè mọ́mọ́ yìí a mẹ́mọ̀ pé Ọlọ́run ọba ń bẹ lókè tó sì gbogbo wa bọ́rọ̀ tí ń lọ yìí ìpele kẹta ẹ̀yin tẹ̀ ń gbé ká pé wọ́n yọ ìmáàmù Ògbómọ̀ṣọ́ wọ́n yọ ìmáàmù o wọ́n ètí ìyọ ìmáàmù o Ṣọ̀ún bàbá wa Ṣọ̀ún Gandhi orúmọ gẹ́gẹ́ ti tọ́ Ọlọ́run jẹ́ mi àláfíà wọn gùn in tí wọ́n kọ sínú lẹ́tà yẹn torí mo wò critically Ọlọ́run dúpẹ́ fún àfáwà kẹ́ wọ́n pè mí látàbí dápẹ́ ẹ wo kọ́ńtẹ́ǹtì lẹ́tà yìí o
in tí wọ́n wí ni pé mo yan Sheikh Habibullah Ahmad Tijani Ayilara ní ìmáàmù pálásì mi tí n bá ní nǹkan ṣe kó máa sojú mi bẹ̀rẹ̀ àwọn mùsùlùmí bá lú nǹkan ṣe kó lọ bẹ̀ tẹ́lẹ̀ bá nǹkan ṣe kó lọ bẹ̀ ọ̀rọ̀ sì ń bẹ ní court ẹ̀yin tẹ́ ń kọ sọ ẹ́bí yín káàkiri ní Facebook ẹ lọ tún ṣe wọn ò yọ ìmáàmù o ẹ mọ́ dàlúrú fún wa ìwọ tó yìí sọmọ Ògbómọ̀ṣọ́ ṣe làákà ìmọ̀ tó ọmọ sọ sílùú wa wọn ò yọ ìmáàmù sì ń bẹ nípò ìmáàmù rẹ̀ sọ̀hún wọ́n yan ìmáàmù tí ó máa jẹ́ ìmáàmù palace and there is no questionable to his authority wọ́n á jẹ́ pé bó ti fẹ́ ṣe nìyẹn ọba ni ó sì bá lórí gbogbo nǹkan bàbá wa sọ ohun tàná ìgbé mọ́ wí fà sí wọn ẹ̀yin tẹ́ ẹ̀ bá máa lọ palace dáadáa mọ́ ọjọ́ ọdún kẹta lọ tá a sọ pé a lọ kí wọn fọ́dún nígbà tá a débẹ̀ tá a bàbá ṣe dọ̀bálà bàbá ṣe kúnlẹ̀ nítorí ni pé tá n bá bá yín ẹ̀rọ àwọn ẹ̀mọ́ sọ̀rọ̀ pẹ̀lú authority tá n bá bá rẹ̀ ní ti ìbáṣe kan bẹ ní ìsinmi gbogbo problem possibility kamani fún délé yìí torí Ọlọ́run àti òjíṣẹ́ ńlá Ànábì Muhammad a mùsùlùmí ẹja are very careful tẹ́lẹ̀ wọ́n ń pè wá ní terrorist sì ní àti ìṣẹ́tà Ànábì wa jẹ́ shaitan bayna isnayn terrorism lọ báyìí Ànábì wà báyìí Islam wà báyìí àlàáfíà ń bẹ báyìí jàgídíjàgan ń bẹ báyìí èsì tá a fẹ́ sọ Islam lóko tí èsì tiẹ̀ ní kókó ọ̀rọ̀ mi mẹ́sẹ̀jì mi ní pé gbogbo ẹ̀yin tẹ́ ń sọ ká pé wọ́n ń bá ìmáàmù Ògbómọ̀ṣọ́ jà torí súnà ọ̀rọ̀ súnà kọ́ o ẹ̀yin tẹ́ ń sọ ká pé wọ́n ń bá ìmáàmù Ògbómọ̀ṣọ́ jà torí bídíà ọ̀rọ̀ bídíà kọ́ o ẹ̀yin tẹ́ ń sọ ká ń bá ìmáàmù Ògbómọ̀ṣọ́ jà torí pé oníkàmọ̀ náà mọ́sálásí òun náà ní kó sínú yàrá oníná ni o so ẹ̀yin kálukú ṣe làákàyè irọ́ ní gbogbo item factors yẹn irọ́ ní gbogbo ẹ̀yẹn yẹn látòkè délẹ̀ major problem tí ń fa wàhálà ni pé ọmọlé wa ni kì í sọ ọmọlé wa bàbá wa Gandhi tòní wọ́n inherit problem yìí ni lọ́dọ̀ Ṣọ̀ún tàná and gẹ́gẹ́ bí onílàákàyè téèyàn bá jọba tó dèlù èmi ni mo dé yìí kí ni ń fa wàhálà ń pẹ ẹ̀yin mùsùlùmí mi ẹ̀yin ọmọ mi ní tẹ́ jẹ́ mùsùlùmí kí ló dé ìwàhálà tó wà lẹ́nu kábíyèsí kẹ́ tó dé wọ́n ní ìmáàmù ọmọlé ni àwọn ilé ní kí sọ ọmọlé òun the next thing tí bàbá yẹn ṣe kè kọjá ààyè àsìdìkú láyà tẹ́lẹ̀ òdodo kì í mísì ara wọn fa Islam lè mímí fún yín in tó ṣe òkè kọjá yìí ìmáàmù wa ẹ̀yin láyé lára ẹ̀yin dà ìwọ ìmáàmù kí ló ṣẹlẹ̀ kábíyèsí ọmọlé wọn mo jẹ́ ẹ̀yin láyé lára kí ló ṣẹlẹ̀ kábíyèsí kí sọmọlé wa ó dáa kú òun bẹ̀ máa lọ léyìn kẹ́ lọ yanjú ọ̀rọ̀ sọ́ba yìí ṣàyídá ní gbogbo ọtọ́ bá di òdodo mú wa qul jaa al-haqqu wa zahaqa al-batil inna al-batila kana zahuqa ọlọ́run abẹ́ọ́ fún lu ẹ̀ lóògbómọ̀ṣọ́ ọmọ àwọn tó jẹ́ lábòsí ń bẹ̀ wò a fi wọ́n lé ọ lọ́wọ́ tó agbára wò bá káwọn ìṣe ìmáàmù ni àtàwọn tí ń bẹ pẹ̀lú rẹ̀ ìṣe ilé ayélujára ni àtàwọn tí ń bẹ pẹ̀lú wọn gbogbo àwọn tó bá jẹ́ lábòsí nínú wọn tọrọ yìí tómi àlàáfíà lùi tí ò fi tò dákun olóhùn ìwọ lọba tó mú Fíráúnà náà tó fi lé Mùsá lọ ìwọ lọ mú Hárúnà ó fi lé Ibrahim lọ ìwọ lọ mú Nàmúrúsù ó fi lé Ibrahim lọ́wọ́ ìwọ lọ mú àwọn káfìrí gbangba tẹ́jẹ́ fà Nábì Muhammad àbí Láàbí àbí Jáàlì ìwọ lọ mú wọn tó fi lé Ànábì lọ́ta Ànábì lẹ́yìn wọn dákun Ọlọ́run báwa mú wọn kí wọ́n má bọ̀ gbogbo tó wù kí wọ́n máa ṣe fún ọ kó máa dùn ọ́ nú Ọlọ́run kọ̀yìn rẹ sí wọn jáwọn náà lè kọ̀yìn sí wọ Ọlọ́run kí òdodo fi ẹsẹ̀ múlẹ̀ nílò Ògbómọ̀ṣọ́ ẹni irrespective tó dálábò sínú wọn yálà ilé yẹn ni àbí ìmáàmù yìí dákun Ọlọ́run àtàwọn tí ń bẹ pẹ̀lú wọn sọ wọ́n dọ̀lẹ́ kọjẹ́ kásẹ̀ rẹsẹ̀ Ọlọ́run jíṣẹ́ láà Nábì Muhammad wàlá Qur'anul azim wàlá ya rabbi la hawla wàlá quwwata illa billah aqulu ma tasna'un fastaghfirullaha li wa lakum wa lis-sa'iril jamil min kulli dhanbin fastaghfiruhu innahu al-ghafurur